bàbá ẹ jẹ́ wá béèrè nípa ètò ààbò yìí nípa àwọn Ògbómọ̀ṣọ́ àwọn ọmọ Ògbómọ̀ṣọ́ tí wọ́n kó yìí bàbá ṣé wọ́n lè rá àwọn ọmọ yìí gbàṣà ẹ má jẹ́ gbàgbé Chibok o. Mo ò tí gbà wọn tán. ṣé àwọn ọmọ yìí àwọn ọmọ ọdún méjì ọdún mẹ́ta ẹ wo principal ẹ wo teachers tí wọ́n dúró ẹ jẹ́ ká wo àwọn ọmọ yẹn láwọn ọmọ ọdún méjì sí ọdún mẹ́ta bàbá kí ni wọ́n lè tí ì sọ ó pé àwọn ọmọ yìí sọ èmi ń wò nínú ọkàn mi gẹ́gẹ́ bí òbí pé sáwọn ọmọ yìí lè sọ báyìí kò sí àṣẹ. ṣẹ́rí wọ́n fẹ́ dàgbẹ́lẹ́ Ọ̀yọ́ rú mọ́ Mákindé lọ́wọ́ ni tẹ́ bá wo báwọn APC ṣe ń ṣe tẹ́ bá lọ rí wò láti ilẹ̀ pẹ̀pẹ̀ wọn kẹ́ lọ wo kẹ́ fọ́lọ̀ táwọn kẹ́ fọ́lọ̀ àwọn strategy tí wọ́n ń bá bọ̀. wọ́n hàn ní strategy méjì kọjá pé wọ́n máa mẹ́kì gbogbo nǹkan difficult fún ẹ láti govern state yẹn sí Gani Adams lẹ̀ kẹ́ wá wọn tí ó ṣẹlẹ̀. kẹ́yìn sọ wípé Gani Adams àbí Sunday Igboho wípé wọ́n lè lo AK-47 kẹ́ wá wọn tí ó ṣẹlẹ̀. kì í ṣe pé ìjọba dì wọ́n báyìí. ìjọba tí mú wọn báyìí kò sí nǹkan kan tí wọ́n fẹ́ ṣe ṣẹ́rí mọ́ ní Ààrẹ Ọ̀nà Kakanfò ní Gani Adams jẹ́ gbàwí o. kì í ṣe tálákà rí Gumi báwí lọ́rọ̀ ètò ààbò. Gumi ò tí ì ṣe nǹkan kan tó burú o tó ṣe rí ni bàbá yẹn jẹ́ kó ní mímọ̀ ìpè kò sígbà tó ń lọ negotiate pẹ̀lú àwọn bandit tí aṣojú ìjọba kì í tẹ̀lé òun. irọ́ ni o ẹ jẹ́ tún gbọ́ sà. ó ní aṣojú ìjọba máa tẹ̀lé òun àwọn military wọn máa tẹ̀lé òun àwọn ọlọ́pàá máa tẹ̀lé òun. ó ní sọ ìjọba ò lè sọ pé òun ò mọ orúkọ wọn àti ibi tí kọ̀ọ̀kan wọn wà. gbàtàn dáhùn tẹkùnlẹ̀ wọ́n ní torí security ni lórí south west wa bí ọ̀rọ̀ Ògbómọ̀ṣọ́ yìí wá ṣẹlẹ̀ tí ń ṣe ti Ògbómọ̀ṣọ́ lórí pé àwọn ọmọ tí wọ́n gbé tí wọ́n jí gbé yàtọ̀ àwọn olùkọ́ bàbá Sunday Igboho wá dìde ó ní òun fẹ́ jà fún ẹ̀tọ́ ọmọnìyàn láti jẹ́ kí ètò ààbò lè dúró dáadáa ṣùgbọ́n òun nílò àṣẹ wọn wá tì fún láṣẹ àwọn èèyàn sì ti múra lẹ̀ ní àwọn ọmọ tí Sunday Igboho kólẹ̀ wọ́n ti múra ìmúra tán sì múra ìmúra wọn lógun wọ́n ti gbé ìbọn dání ìbọn tán sì gbé dání ìbọn nọ́mà ni wọ́n gbé dání bàbá ìbò wọn ti rè èmi kọ́kọ́ fẹ́ béèrè yẹn ẹlẹ́ẹ̀kejì ni wípé ṣé wọ́n ti mọ̀ pé nǹkan báyà ṣẹlẹ̀ wọ́n ti múra bẹ́ẹ̀ torí pé mi ṣe wò wọ́n ti múra lẹ̀ lórí nǹkan kan kó tó gbé lè dé. jíjáde ti yájú. ó ti yájú kí ni ẹ̀yin rí sí kí ni ìwòye lórí ọ̀rọ̀ yẹn. ẹ ṣe wọ́n fẹ́ ẹ̀rí pé méjèèjì Àmọ̀tẹ́kùn àti Ìjẹkùn yẹn mú kóra wọn wọ́n fẹ́ kẹ́ bá mi wòye méjèèjì sàn. ṣe rí Sunday Igboho mo kí ìfọmọnìyàn ṣe ara ń ta pé bó lẹ́sẹ̀ lè máa ní àwọn èèyàn mi lára tí kinní sì wà lọ́wọ́ ẹ̀ ìbílẹ̀ wà lọ́wọ́ ẹ̀ ṣẹ́mi pé mo sọ lẹ́ẹ̀kan gbogbo wà bẹ́ẹ̀ ẹ sọ ó wà lọ́wọ́ àwọn èèyàn ní ìlú Ìbàdàn àwọn tí ó ní agbára láti sọ ọ̀sán dòru wà ṣe rí ṣùgbọ́n ìgboyà láti jáde bí irú Sunday Igboho náà ni ò sí káwá ké Sunday Igboho wípé ó kù fọmọnìyàn ṣe àmọ́ ohun gangan fúnra rẹ̀ ní òṣèlú nínú ẹnikẹ́ni tó bá lóun ó jà fún yín tí òṣèlú bá ti wà lọ́kàn rẹ̀ òṣèlú ló fẹ́ lépa. nígbà tí ọ̀rọ̀ ìgàngán tó kọ́kọ́ ṣẹlẹ̀ mo wà náà àwọn tí ń pàtẹ́wọ́ báyìí pé ìgbìyànjú ọkùnrin torí ó jẹ́ ìdẹ́rùbà wọn. àwọn Fúlàní sá àwọn darandaran yẹn sá. ṣé wàá rí gbà tí wọ́n bẹ̀rẹ̀ sí ní dààmú ẹ̀ mo mọ̀ pé wọ́n dààmú ẹ̀. òní wọ́n fẹ́ dé ayé bàbá wa Buhari mo mọ̀ wípé wọ́n dààmú ẹ̀. torí àwọn Fúlàní sọ pé àwọn làwọn ní Nàìjíríà agbára Nàìjíríà owó wọn ló dẹ̀ wà kò sí tí ẹnikẹ́ni lè ṣe ṣe kò sí olóṣèlú tó máa dìde tí ò ní wá ojú orí wọn torí pé àwọn kápá ìran Yorùbá àti Yíbà àti Ìgbò kápá pọ̀ wọn nílé ìgbìmọ̀ aṣòfin ààtó wọn
wọ́n ti ṣe gbogbo yẹn. Àwọn tó yẹ ká dojúkọ gan-an wà nílẹ̀ tá a dojúkọ rárá. Ní ìsìn gbogbo àwọn tí wọ́n fẹ́ jáde wípé àwọn fẹ́ gba ìran Yorùbá ó dáa bẹ́ẹ̀, ṣùgbọ́n agbára wo ni wọ́n lè fún wọn tí wọ́n lè fi kojú àwọn èèyàn? Tíjọba ò bá sì tí ì fọwọ́ sí. Tíjọba kò sẹ́ni tó lè gbà wá lọ́wọ́lọ́wọ́ báyìí ju àwọn ọba àtàwọn baálẹ̀ ni wọ́n lè gbà wá lọ́wọ́ báyìí. Nìkan ló lè gbà wá. Bàbá ẹ jẹ́ wá padà sí Yorùbá nation àti Biafra. Sẹ́wọ̀n kọ́ ọ̀rọ̀ yẹn náà ó wọnú ara wọn. Sẹ́wọ̀n kọ́ wọ́n ń jà ìjàngbara náà ni wọ́n ń jà láàrin pé a fẹ́ kí Yorùbá pín, a fẹ́ kí Ìgbò pín, àwọn mèétí àlà náà yọjú, ó wà náà fẹ́ kí ilẹ̀ mẹ́tẹ̀ẹ̀ta pínpín kó jẹ́ pé wọ́n kálukú máa ṣe ìjọba rẹ̀. Bàbá kí ni ìwòye yín lórí ẹ̀? Ṣé ìta ń sọ yìí náà ṣé ò ní máa kọ lura wọn? Ṣé mo pé asọ̀rọ̀ kan sìn ẹni àwọn Haúsá wọ́n pọ̀ jù wá lọ. Tabako ilẹ̀ Yorùbá àwọn Fúlàní Haúsá wọ́n pọ̀ jù wá lọ. Tabako ilẹ̀ Yorùbá àti ilẹ̀ Ìgbò papọ̀. Wọ́n láwọn pọ̀ jù wá lọ. Wọ́n sì pọ̀. Òǹkà ló sọ wípé wọ́n pọ̀. Òǹkà sọ fún wa pé wọ́n pọ̀ tí ń ṣe pé sẹ́ńsọ̀ wa sẹ́ńsọ̀ Nàìjíríà fọ́ wọn. Ẹ jẹ́ ká wá wò bàbá. Wọ́n bímọ o. Wọ́n bímọ. Ọmọ pọ̀ sí i. Bàbá ẹ jẹ́ ká wò. Ṣùgbọ́n fọmọ ọba wọ 17-18 years ẹ̀. Bàbá ẹ jẹ́ ká wá wo bí ọ̀rọ̀ pé Biafra, Miyetti Allah àti Yorùbá nation ó sọ wọnú ara wọn. Àwọn mẹ́tẹ̀ẹ̀ta yóò gbọ́ra wọn yìí. Ṣé nǹkan ló ń fa insecurity tó ń ṣẹlẹ̀ Nàìjíríà? Méjì ní fa insecurity. Àkọ́kọ́ àti èkejì. Òṣèlú ń fa insecurity. A fẹ́ gba ilẹ̀ tí Usman Dan Fodio ti yọ̀ǹda. Àwọn Fúlàní gbà páwọn làwọn nílẹ̀. Wọ́n lélẹ̀ Nàìjíríà. Nílẹ̀ Nàìjíríà. Ṣé Usman Dan Fodio bá àwọn nǹkan bẹ́ẹ̀? Àwọn bàbá tí wọ́n wà ń bì. Yes. Ẹ mọ̀ pé nígbà tí wọ́n kọ́kọ́ attempt ẹ̀ lákòókò kan Olúyọ̀lé ló lọ lé wọn. Bẹ́ẹ̀ni. Ṣùgbọ́n àwọn ará Ìbàdàn ló wọ́n. Ṣé ìjà ìjọ náà ló ń kún padà bọ̀ yìí? Àkó ẹ̀gbọ́n mi tẹ́ bá pa Fúlàní kan tí wọ́n bá yín ṣẹ́tù rẹ̀ kàn lọ ní Fúlàní ń padà bọ̀ wá gbèsè. Bẹ́ẹ̀ bá pa màálù Fúlàní kan bì kan. Tó bá yanjú ẹ̀. Wọ́n kàn yanjú ẹ̀ ni. Fúlàní ọdún kan wọ́n padà bọ̀ wá gbèsè. Ṣé rí ẹ̀yà tí a lè sọ wípé ó yàtọ̀ pátápátá jù gbogbo wa àbára mu ṣùgbọ́n ẹ̀yà tó yàtọ̀ pátápátá jù láyé ní Nàìjíríà wa yìí ní ẹ̀yà Fúlàní. Tẹ́ bá wá wo gbogbo àyíká wa pátápátá òní Fúlàní wà gbogbo. Àwọn Fúlàní kan sọ fún yín pé àwọn ti dé ilẹ̀ Yorùbá yìí 30 years ní tá ti débí 37 years ní tá ti débí. Ẹlòmíà ni wọ́n bí òun gan síbí ni. Ṣé rí àjẹ́ndà pé a gbọ́dọ̀ gba Nàìjíríà gbogbo Fúlàní lónìí. Ẹ máa gbọ́ wọ́n gbé ọ̀rọ̀ ẹ̀sìn wọlé sílẹ̀ Haúsá wọ́n gba gbogbo ilẹ̀ Haúsá. Ọ̀rọ̀ ẹ̀sìn wo mẹ́? Ọ̀rọ̀ ẹ̀sìn wọn ọ̀rọ̀ ẹ̀sìn Mùsùlùmí Islam àbí? Ṣàríà wọn wọ́n gbé wọlé wọ́n gba gbogbo ilẹ̀ Haúsá. Wọ́n gbà á ṣé àwọn kan tí ń gbé bọ̀ àti náà sílẹ̀ Yorùbá. Àwọn ọmọ àlè yín náà wọ́n ti wẹ́kọ̀mù wọn. Àwọn àfáà kọ̀ọ̀kan náà ti wẹ́kọ̀mù kò sí. Àwọn náà lọ́ máa lé bó ṣe rí rèé aláàtí kẹrẹ àti kó ẹran mérò ẹ̀gbọ́n kẹ tó ó láwọn kankan tẹ máa mọ̀ pé Yorùbá lè nìyẹn. Bẹ́ẹ̀ ṣe múra ẹ̀ bí mo ṣe múra ẹ̀ kọ́ sọ pé Yorùbá níbi àmọ́ tá à ń wò mí. Mo dé fìlà àti wò pé ó ti di Yorùbá pẹ̀lú aṣọ tá a kọjọ wọ̀. Torí pé ń sọ Yorùbá lẹ́nu ọmọ Yorùbá ni. Èdè rẹ̀ dán lẹ́nu. Bàbá lórí péjì ẹ̀tẹ̀ ẹ̀jẹ̀ kájú síta fáwọn èèyàn pé ta ni Yorùbá. Ẹ̀yẹ jù síta àwa sọ̀rọ̀ lórí ẹ̀ nígbà mi. Ta ni Yorùbá. A ṣe bẹ́ẹ̀. Ṣé rí tá a bá mọ Yorùbá a lè mọ bí tá à ń lọ. Ẹni àwọn méjì ọ̀rọ̀ òṣèlú àti àwọn ọba ni wọ́n lè ní ọ̀rọ̀ yẹn ló wọnú ara wọn nípa ètò ààbò. Ẹ jẹ́ ká yanjú. Mo ní wípé ọ̀rọ̀ òṣèlú ni ètò bí ètò ààbò ṣe dáa. náà èyí tí mo sọ náà nù. Ọ̀rọ̀ òṣèlú ni ẹni pé tílẹ̀ sàn bá ti ń bọ̀ wá wàhálà máa ń ṣẹlẹ̀.
àwọn tí wọ́n fẹ́ fi tipátipá gbà lọ́wọ́ Yorùbá àwọn gbìyànjú tí wọ́n lọ́nà òṣèlú. Àwọn tó jẹ́ pé làwọn fi ń ṣe agbára táwọn fẹ́ gba ilẹ̀ tipátipá. Àwọn náà wà nínú ẹ̀. Àwọn kan wà tó jẹ́ well organized terrorists. Àwọn kan sáré lo opportunity. Àwọn well organized àwọn ló kidnap àwọn ọmọ Chibok girl nígbà yẹn. Ní 15 years sísìn. Ayé bàbá wa Jonathan kọ́ ni ẹ̀ yes. Nígbà táwọn wà lórí àwọn tó wà well organized ni títí fi dò ní àwọn ọmọ yóò tí ì dé tán. Wọ́n èdè tán. Nínú ká sọ pé nínú 100% tí wọ́n kó lọ ká bá sọ pé nítàn ìbá bíi 20% ló kú ló ti dé. Ìyókù wọn tí ì dé dì sí. Wọ́n gbádùn ẹ̀mí wọn bí tí wọ́n wà kí ni fi kí wọ́n wá ṣe. Àwọn ni well organized. Wọ́n so ṣe rí àwọn yẹn àwọn olóṣèlú ló ń sponsor wọn. Àwọn olóṣèlú ló ń sponsor wọn. Ṣé wá rí àwọn kásárì lọ opportunity. Àwọn ìlú ní ọmọ kan ládùúgbò tó kàn sáré mú àwọn bíi méjì tí wọ́n sáré lọ jalè tí wọ́n sì gbá. Ẹ wàá béèrè pé níbo wọ́n ti wá rí ìbọn tí wọ́n ń lò. Ọ̀dọ̀ àwọn olóṣèlú náà ni. Bó ṣe rí rè. Eléyìí fẹ́ tipátipá débẹ̀. Ọwọ́ á lọ sọ fún chairman pátì wọn pé àwọn nílò ń gba àwọn nílò báyìí o. Wọ́n lọ sọ fún gọ́fúnà pátì wọn because wọ́n ti ní gọ́fúnà ní pátì leader. Bẹ́ẹ̀ni. Wọ́n ṣe pé òṣèlú burúkú tí wọ́n gbé wá ní ìsìn yàtọ̀ sọ́sọ́ ìlú. Wọ́n ti tẹ́lẹ̀ táwa gan gbọ́njúmọ̀ tẹ́lẹ̀ yes. Chairman pátì ní aláṣẹ tẹ́lẹ̀ ní sí gọ́fúnà ní báyìí. Bẹ́ẹ̀ni. Gọ́fúnà wà tí gọ́fúnà bá sọ pé òun fẹ́ kó bọ̀ wọlé ta ló máa sọ pé kò sí. Àwọn akọ̀wọlé wọn wà á bọ̀ fáwọn ọmọ yẹn. Máa lọ dá ibi ìbò wọn á dá gbogbo ẹ̀rù fún wọn. Àwọn ọmọdé ẹ̀gbọ́n wọn wà ní dàbà gbọ̀ngbọ̀n padà. Ìbọn yẹn làwọn ọmọ mẹ́wàá dáná tipátipá tó fi dáná lọ. So ìbọn yẹn làwọn ọmọ yẹn máa wá sáré gbogbo wà ní lábàjá mo ní operation kan ní alẹ́ yìí bá mi wá irin aníyẹ báyìí ni o. Ẹlẹ́ẹ̀kejì àwọn agbófinró wa tó ṣẹ̀ tí wọ́n ń dá dúró. Ìbọn tí ń bẹ lọ́wọ́ wọn. Sógbélẹ̀ ọkọ̀ ẹgbẹ́ mi ẹni tí ó ti mọ̀ bá ń yìn ẹni tẹ́ ẹ fowó Nàìjíríà train bí wọ́n ṣe ń yìnbọn bí wọ́n ṣe ń gbá bí wọ́n ṣe ń ṣàwo tẹ́ ẹ dá dúró lójijì tí ó rí nǹkan tí ó fún ọmọ ẹ̀ jẹ ṣé kò ní lọ train àwọn kan nínú igbó. Gbogbo àwọn wàhálà yìí ó wà ń bẹ̀ fún wa ṣé ẹ wá rí ti tàwọn tó sọ pé àwọn làwọn ní ilẹ̀ yìí gangan àwọn yẹn wá ní ẹrú kú wọ́n ti wà nínú gbogbo igbó wa lápapọ̀ pátá ṣùgbọ́n a nílò àwọn ọba àtàwọn baálẹ̀ pẹ̀lú àwọn ìgbìmọ̀ àwọn nìkan ṣoṣo ló lè gbà wá. Láìsí àtàbáwárí àwọn ẹ̀ tá à ń sọ yìí tí ìjọba ò bá wá fọwọ́ sí náà ṣó ṣe ṣe. Wọn ò nílò ìfọwọ́sí ìjọba. Ẹ jẹ́ kí wá lọ sí ètò ààbò mi ẹ jẹ́ àwọn Gumi àti ìjọba àpapọ̀. Ṣé Gumi ló ṣèjọba lọ́wọ́ ni àbí ìjọba àpapọ̀ nọ́mọ̀nọ́mọ̀ tí wọ́n ní ṣèjọba lọ torí pé à ń gbọ́ kùrùnkùrùn Gumi máa sọ pé òun jẹ́ agbódegbà fún àwọn agbésùnmọ̀mí láàrin ìjọba àti àwọn agbésùnmọ̀mí wọn jẹ́ ìlàgàtà láàrin wọn. Gumi a máa sọ fún àwọn ìjọba pé ẹ jẹ́ kí ẹ lọ jíṣẹ́ iṣẹ́ tẹ̀ rán mi fún àwọn agbésùnmọ̀mí. Ààrẹ tó gbèsè wà pọ̀. A tún wá lọ gbé sí bọ̀ lọ́dọ̀ àwọn agbésùnmọ̀mí wá sọ́dọ̀ ìjọba. Ṣé ìjọba mọ̀ọ́mọ̀ ń tàn Nàìjíríà ni àbí Gumi ní tàn Nàìjíríà ni? Nínú ẹlẹ́ẹ̀kejì ni pé Gumi ní òun fẹ́ lọ sí Mẹ́kà wọ́n lé padà. Wọ́n jọ kí ló fà. Bó ṣe rí rè àwọn yẹn ò fi ọ̀rọ̀ ọlú wọn ṣeré. Wọ́n mọ ẹ̀sìn fi pé olómi tútù ló ní ẹ̀sìn. Tó bá ti di ọ̀rọ̀ ìlú wọn ò fẹ́ gbọ́ kankan tó jẹ mọ́. Òfin ṣe pàtàkì lọ́dọ̀ tí wọn. Ọ̀dọ̀ ti bí wọ́n kà dá wa papọ̀ ni. Ok àwa la lófin lọ́dọ̀ wa lé. Òfin tá a ṣe fún àwọn ẹrú. Because wọ́n rí àwa bí ẹrú. So òfin tá a ṣe. Tẹ́ bá dẹ̀ rí ohun tó yìnbó ṣe fún wa. Wọ́n máa ṣe rò. Ohun táwọn ọba kan fi ojú wa rí. Òyìnbó wò pé oṣù síbẹ̀ ṣe fẹ́ máa ṣe ra yín rè. Àwa nílò àwọn kankan lọ́dọ̀ yín. Ẹ kókó máa ṣe báyìí.
ọ̀rọ̀ àtòkàn ṣé rí Gumi tẹ̀ sọ yẹn ẹ ò rí Gumi báwí o. ẹ rí Gumi báwí lórí ètò ààbò. Gumi ò tí ì ṣe nǹkan kan tó burú o bó ṣe rí rí bàbá yẹn jẹ́ kó rí mímọ̀ wípé kò sígbà tó ń lọ negotiate pẹ̀lú àwọn bandit tí aṣojú ìjọba kì í tẹ̀lé òun. irọ́ ni o ẹ jẹ́ n tún gbọ́ sà. ó ní aṣojú ìjọba máa tẹ̀lé òun, àwọn military wọn máa tẹ̀lé òun, àwọn ọlọ́pàá máa tẹ̀lé òun. ó ní sọ ìjọba ò lè sọ pé òun ò mọ orúkọ wọn àti ibi tí kọ̀ọ̀kan wọn wà. So ìjọba ló ń fi àwọn well organized, mo ní àwọn well organized. Ìjọba ló fi ń fight ara wọn. Ibi tí àwọn resources wá wà lọ́tún lọ́sì. Ibẹ̀ ni wọ́n fi há. Wọ́n mọ̀ tí wọ́n ń ṣe. Wọ́n mọ̀ tí wọ́n ń ṣe. Ṣùgbọ́n ètò yẹ káwọn bójútó. Ó ní àwọn tí ń ṣẹ́fẹ́ jàgbà àtàwọn tó sọpá wọn làwọn ní ilẹ̀ bàbá tiwa yìí. Ó ní káwa mójútó. Káwa bójútó yẹn ṣe rí àwọn títí tí wọ́n jọ fi ń dààmú ara wọn pẹ̀lú ìjọba ẹjẹ́ ayọ̀ǹda ẹ̀. Ẹ̀yin ẹ wo ètò ìṣẹ̀lẹ̀ lọ́yọ̀ọ́ ẹ jẹ́ kí n sòdodo ọ̀rọ̀ fún yín. Ètò ìṣẹ̀lẹ̀ ní Ọ̀yọ́ àwọn well organized. Ní ti Ògbómọ̀ṣọ́ yìí ní ti Ògbómọ̀ṣọ́ yẹn bẹ́ẹ̀ ni. Well organized náà tún làwọn náà. Ó ní àwọn yẹn ok ẹgbẹ́ mi. Ẹ sọ yàtọ̀ sí pé wọ́n á fi bọ́ọ̀sì kó wọn bí wọ́n sì fi bọ́ọ̀sì kó àwọn tí bọ́ọ̀ gẹ̀. Yes. Yàtọ̀ sí ìyẹn ẹ sọ ìyàtọ̀ nínú kíkó àwọn tí bọ́ọ̀ gẹ̀ àti kíkó àwọn ọmọ yẹn. Kò sí yàtọ̀. Wọ́n fẹ́ dàgbẹ́lẹ́ Ọ̀yọ́ rú mọ́ Mákindé lọ́wọ́ ni. Tẹ́ bá wo báwọn APC ṣe ń ṣe, tẹ́ bá lọ rí wò láti ilẹ̀ pẹ̀pẹ̀ wọn, kẹ́ lọ wo, kẹ́ follow táwọn, kẹ́ follow àwọn strategy tí wọ́n ń bá bọ̀. Wọ́n ní strategy méjì kọjá pé wọ́n máa make gbogbo nǹkan difficult fún ẹ láti govern state yẹn tí wọ́n bá fẹ́ gbà lọ́wọ́ ẹ̀. Ṣàmọ́ tó dùn mí fún Mákindé èmi ṣe bí strategist ni wọ́n ni. Ohun tó dùn mí fún Mákindé ni pé ó ti jẹ́ kó pẹ́ jù kó tó rán aṣojú lọ sí ibẹ̀ yẹn. Lọ síbẹ̀ káwọn gan tó wá ṣẹ̀ tó lọ yọjú síbẹ̀ ní ọ̀sẹ̀ tó lọ yìí. Ṣé rí bí kíni yẹn ṣe ṣẹlẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ tí wọ́n bá rán aṣojú lọ níjọ́ yẹn ó yẹ kí aṣojú débẹ̀ níjọ́ kejì. Ìrìnàjò àti wọn á ti mọ ìrìnàjò tó kàn láàrin ọjọ́ méjèèjì yẹn. Ṣé rí tí aṣojú bá débẹ̀ níjọ́ kejì tí àwọn security guys tí wọ́n tẹ̀lé aṣojú wọ ibẹ̀ ó ti yí àwọn tó wà níbi ètò ààbò tí wọ́n tẹ̀lé aṣojú wọ ibẹ̀ wọ́n máa bá àwọn tí Mákindé rán lọ síbẹ̀ wọ́n máa bá wọn wọlé ni. Wọ́n dẹ̀ wá rí pé àwọn èèyàn wọnú mọ́tò wọn ń kú níbẹ̀ àwọn yẹn ní iṣẹ́ tí wọ́n fẹ́ lọ ṣe. Àwọn yẹn ò lọ pààyàn wọn lọ mú yẹn wọ́n fẹ́ lọ wo ìbò ni àwọn pípù yẹn ni wọ́n ti dé. Ìrìnàjò wọn ti rìn. Torí ó rọrùn fún wọn láti kú ní ìpínlẹ̀ Ọ̀yọ́ tí kì í ṣe ti APC kí wọ́n wà ní ìpínlẹ̀ míì tó jẹ́ ti APC káyọ̀ ọ̀dẹ́ gbà wọ́n. Ayé gbà wọn. Bàbá ẹ jẹ́ wá béèrè nípa ètò ààbò yìí nípa àwọn Ògbómọ̀ṣọ́ àwọn ọmọ Ògbómọ̀ṣọ́ tí wọ́n kó yìí. Bàbá ṣé wọ́n lè rá àwọn ọmọ yìí gbàṣà? Ẹ má jẹ́ àgbàgbé Ṣíbọ̀gù. Wọn ò tí gbà wọn tán. Ṣé àwọn ọmọ yìí àwọn ọmọ ọdún méjì ọdún mẹ́ta ẹ wo principal ẹ wo teachers tí wọ́n ń dùbò. Ẹ jẹ́ ká wo àwọn ọmọ yẹn láwọn ọmọ ọdún méjì sí ọdún mẹ́ta bàbá kí ni wọ́n lè tí ì sọ ó pé àwọn ọmọ yìí èmi ń wò nínú ọkàn mi gẹ́gẹ́ bí òbí pé sáwọn ọmọ yìí lè sọ báṣà. Ṣé rí ọ̀ràn míì wà lórí àwọn ọmọ tí wọ́n kó yẹn. Tẹ́ ẹ bá mú aláìṣẹ̀ tẹ́ ẹ bá rán lọ sí ọgbà ẹ̀wọ̀n ẹ fìbọn lé lọ́wọ́ nù. Torí ibẹ̀ ni ó ti kọ́ ìwà tó le. Torí ẹ̀ làkọ́kọ́ tó bá kọ́kọ́ jáde ní ìta society ò ní gbà kọ̀ wá sí tí ó ṣe náà ju pé yóò máa wọ̀ dànù. Ṣé rí àwọn ọmọ yẹn àwọn ọmọ kéékèèké ni wọ́n ti pààyàn ń sójú wọn. Nísìnyí ohun tí wọ́n ń rí ní ojoojúmọ́ ẹ̀jẹ̀ ni wọ́n ń rí lójoojúmọ́. Ìbọn tí wọn ò rí irú ẹ̀rí ni wọ́n rí lójoojúmọ́. Tẹ́ńsán yẹn ti wà lára wọn. Tí wọ́n bá rí àwọn ọmọ yẹn gbà tí wọn ò bá tètè mú wọn lọ síbi tí wọ́n ti ṣètò àwọn therapist tí wọ́n máa ti ṣètò gidi àwọn ọmọ yẹn náà padà gbébọn. Torí pé tí wọ́n ti focus lójú ni.
ṣé ọmọ tó wò tí wọ́n bẹ́ bàbá àwọn ní orí kò ní fẹ́ gbẹ̀san? Inú ẹ̀jẹ̀ lẹ̀san wà, kì í sojú. Inú ẹ̀jẹ̀ lẹ̀san wà. Ètí wọn fẹ́ já mọ̀ bẹ́ẹ̀ bàbá ṣó ṣe é gbà padà. Wọ́n ṣe é gbà padà. Kí la fẹ́ ṣe láti gba ọmọ yìí? Aláwọn ọba wa àtàwọn baálẹ̀ wa àwọn ni kí wọ́n fọwọ́sowọ́pọ̀ wọ́n lè gba àwọn ọmọ yẹn padà. Orí ilẹ̀ kan ṣáà ni wọ́n á wà lọ́wọ́lọ́wọ́ báyìí. Tó bá jẹ́ orí ilẹ̀ Yorùbá wa ń bí Ọ̀nìrìṣà bá fẹ́ kí nǹkan kan ṣẹlẹ̀, ọmọ àwọn tí wọ́n lè pè tí wọ́n bá wá láwọn ọmọ àwọn tí wọ́n lè pè á jẹ́ wípé Yorùbá level lẹ̀ ń gbé wá sí tẹ́lẹ̀ wípé Yorùbá lágbára Yorùbá ò lágbára. Ní ìfẹ́ ládàkọ ẹ jẹ́ ká wo bàbá wa ń bàdàn Olúbàdàn bàbá wa ní ti Ọ̀yọ́ Aláàfin Ọ̀yọ́ ẹ jẹ́ ká wo tàwọn ti Iléṣà gbogbo ọba kábíyèsí o Sẹ́yìn pátápátá àfi kí wọ́n sowọ́pọ̀. Alẹ́ ẹ wo ọba kan ló ní kinní kan ọba kan ló ní kinní kan kọ́ lélẹ́yìí àfi káwọn ọba ilẹ̀ Yorùbá kí wọ́n gbàgbé ọ̀rọ̀ olóṣèlú kí wọ́n papọ̀. Bàbá ṣe é ṣe pé ọ̀rọ̀ òwe ti wọnà kínní ìṣá. Ọ̀rọ̀ òwe ti wọ́n tipẹ́. Ọ̀rọ̀ ìwé ti wọ̀ àtìgbà tá a ti wò wípé a ò lè fi ọba tí ò mọ̀wé a ò lè fẹ́ tí ò mọ̀wé jẹ ọba. Ó ní gbogbo ẹ ti rí bó ṣe rí. Ok, tẹ́ ẹ bá kó ọba 100 jọ báyìí ní ìsìn ọba tí gọ́vùnà yìí bó sì lé lórí ló pọ̀. Bẹ́ẹ̀ni. Ọ̀daràn ìgbà tí wọ́n ti wá ìpòsè ọba lé lórí kí ni ọba yóò máa ṣe. Yóò máa tẹ̀lé ti. Nígbà tí odidi ọba tó lọ gbé rẹ̀gẹ̀lẹ́ àwọn ẹlẹ́sìn kan tó gbé wọ̀ tí wọ́n ń fi báyìí ọba tá a fi jẹ lórí àṣà ilẹ̀ wa. Ilẹ̀ Yorùbá. Tẹ́yìn sẹ́ ò sì sọ pé ẹ lágbára tẹ́ ẹ bá lágbára sọ́yẹ ó sùn kò jí. Ṣé rí ètò ààbò tó wà nílẹ̀ yìí ẹ má jà tán wa jẹ tí àwọn ọba baálẹ̀ àti baálẹ̀ àtàwọn èèkàn wọ́n mọ tí wọ́n lè ṣe. Ṣé tí wọ́n bá pe àwọn ọdẹ ní gbètùgbètù wọ́n lóògùn wọ́n ní gbogbo ẹ̀ ṣùgbọ́n ẹ pe àwọn ọdẹ. Ṣe báwọn ọdẹ náà ni àwọn tí wọ́n pè lámọ̀tẹ́kùn. Ṣé rí àwọn ọdẹ wíwọ̀rẹ̀ àmọ̀tẹ́kùn. Ṣé wọ́n sàwọn jọ ní agboolé nígbà wọn ni. Agbọ́gbà tó fẹ́ ṣe àmọ̀tẹ́kùn tí wọ́n fẹ́ yàn dá àwọn àmọ̀tẹ́kùn agbọ́gbà àwọn àmọ̀tẹ́kùn tó fẹ́ yàn gbogbo àwọn ọdẹ lọ́lọ́kan òjọ̀kan àwọn olórí ọdẹ ni wọ́n kó jọ tí wọ́n fi ṣe àmọ̀tẹ́kùn. Àmọ̀tẹ́kùn ó wà lábẹ́ òfin Nàìjíríà ó ní tí wọ́n gbọ́dọ̀ ṣe ó ní tí wọ́n lè ṣe. Ṣé wọ́n á ṣe gẹ́rẹ́wó fún wa níwá. Ẹ̀gbọ́n mi ẹ̀yin ẹ sí Gani Adams lẹ̀ kẹwàá wọn tí ó ṣẹlẹ̀. Kẹ́yìn sọ wípé Gani Adams àbí Sunday Igboho wípé wọ́n lè lo AK-47 kẹwàá wọn tí ó ṣẹlẹ̀. Tí ṣe pé ìjọba dì wọ́n báyìí ni. Ìjọba ti mú wọn báyìí kò sí nǹkan kan tí wọ́n fẹ́ ṣe sẹrẹmọ́nì Ààrẹ Ọ̀nà Kakanfò ní Gani Adams jẹ́. Kì í ṣe tálágbára mọ́. Ẹ̀yin ẹ̀ kàn fún bàbá yẹn ẹ̀yin ẹ̀ kàn fún ní àṣẹ pé òun àtàwọn ọmọ ẹ̀ lè lo AK-47 kẹwàá fún Sunday Igboho náà ní àṣẹ bẹ́ẹ̀. Àtàwọn míì tán tún fẹ́ gbéra láì bẹ́ẹ̀ kẹwàá wọn tí ó ṣẹlẹ̀. Kẹwàá ta iye AK-47 yẹn lé wọn lọ́wọ́ pé tí a bá ti yanjú ilé ìta o á dà padà o tí kẹ̀kẹ́ bá wọn ó tún máa fi terrorize wa kẹwàá wọn tí ó ṣẹlẹ̀. Èso ààbò dùn ó. Ṣùgbọ́n nítorí pé wọ́n tún mọ̀ pé yẹn ò lè ṣẹlẹ̀ torí kì í ṣe ìjọba ló wà approve AK-47 fún àwọn terrorist. Àwọn tó ṣèjọba ń ló rà fún wọn ni kò sófin ìjọba tó fààyè ẹ̀gbà wọn. Àmúwọ̀nbẹ́rò afẹ́ kò sófin ìjọba tó fààyè ẹ̀gbà wọn. Àmọ́ àwọn náà wọ́n sponsor ẹ̀ mọ etí wọn tẹ AK-47 kan ní àtàlólówó lọ́wọ́ dojú ọ̀dọ̀ fẹ̀rẹ̀ yẹn. Tọ́fẹ́ jáwọ́ wo ìwọ́de táwọn èèyàn ṣe. Àwọn èèyàn ti dìde púpọ̀. Ṣé wọn pé ètò ààbò náà ó mẹ́hẹ̀ẹ́ ní Bọ́rọ̀nù? Tí wọ́n ní wọ́n kó àwọn ọ̀dà pé bíi 30 kìíní kan náà wọ́n kó ní Ọ̀rọ̀nù náà lọ́wọ́ yìí. Benue ètò ààbò náà mẹ́hẹ̀ẹ́ bẹ́ẹ̀. Àwọn olùkọ́ ti jáde. Wọ́n jáde ní Abẹ́òkúta wa yìí. Àwọn student jáde. Àwọn èèyàn jáde lọ́lọ́kan òjọ̀kan nípínlẹ̀ Ọ̀yọ́, ní Kwara. Wọ́n jáde ń Delta, wọ́n jáde ń Jẹ̀rẹ̀. Wọ́n tún jáde náà ní Òrìn. Àwọn tèkó náà jáde. Wọ́n dìde pé àwọn fẹ́ jẹ́ kí ìjọba ràn àwọn lọ́wọ́. Bàbá mo gbọ́ ibi tí mo fẹ́ lọ kọ́ nìyẹn ó bá ń fẹ́ kí ìjọba ràn àwọn lọ́wọ́. Gbogbo wọn jáde.
ṣé ìdójútì ni ó jẹ́ fún ìjọba ni káàkiri gbogbo àgbáyé àbí ìjọba kan máa rẹ́rìn ẹ jẹ́ àjọ wo bẹ̀ wọn náà. ṣé rí bàbá tó wà ń bẹ̀ yóò yàn ohun tó kàn lọ́wọ́lọ́wọ́ báyìí ni bí ó ṣe wọlé ẹlẹ́ẹ̀kẹ́ 2027 òun ni ẹ jẹ́ ká gbéyàn sẹ́gbẹ̀ kan. ṣé rí ètò protest à ń ṣe kankan á sí gbá olóṣèlú kan náà owó lẹ̀ pípé ẹ lọ ṣe bàbá wa tó wà ń bẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí náà ti ṣe bẹ́ẹ̀ rí. kì í ṣe ààrẹ wa Bọ́lá Ahmed Tinubu láti àwọn náà ti ṣe bẹ́ẹ̀ rí dáadáa. tí í ṣe pé kì í ṣe pé ẹ̀san ní ké nìyẹn. ẹ wòran bàbá gé igi oró ẹ̀san ò ní yín ké. bàbá yìí náà ti sponsor dáadáa bẹ́ẹ̀ rí. Ta ló sponsor èyí tí gbogbo wọn ṣe ní Ọjọ́ta ní. ṣe EndSARS. no èyí tí wọ́n ṣe ní 2012 àbí 20. EndSARS náà lọ́dà. no EndSARS ṣẹ̀ṣẹ̀ wáyé ò tí pẹ́ èyí tí wọ́n ṣe pásọ tó ṣe Bákàrè wà ń bẹ̀ gbogbo wọn wà ń bẹ̀ Save Nigeria nígbà yẹn ta ló lówó yẹn lọ́wọ́. Wọ́n ní wípé ẹnìkan di kúpù ẹnìkan gbà kò sí kúpù tí wọ́n lè di tó lè wà successful torí pé àwọn tó lè náwó kúpù sí mọ́ àwọn tó lè náwó kúpù tí wọ́n jọba. wọ́n ti wá jọba. níjọba wọ́n sì ti ń gba dollars gidi. ẹnu ti bò. kò sí nǹkan kan tẹ́nìkan kan lè ṣe lórí yẹn ṣùgbọ́n àwọn kan náà wá lè lo strategy tó náà lò fóònù náà òun ti wá mọ̀ pé strategy yẹn àwọn kan lè máa fi wá sí. òun á wá máa rẹ́rìn ni. ìdí náà tó jẹ́ pé àwa alábòójútó ra wa ṣé rí ọ̀dọ̀ àwọn tá a mú ètò ààbò wá náà ni mo sọ yẹn àwọn ọba àti àwọn ọ̀dà náà ẹ jẹ́ kí n lo àǹfààní kí n sọ solution kan. ọ̀yà jago. ṣe tí àwọn ọba wa àwọn ọba tó jẹ́ tòótọ́ ni o. tọ́jà pé wọ́n gba ìpè bí gidi wọlé àti àwọn baálẹ̀ gidi. kí ẹ ṣe pé àjàsípò yẹ mo gbé lọ kóòtù mo gbé lọ. àwọn baálẹ̀ Ọlọ́run ṣàánú wa lórí àwọn yẹn náà. ṣẹ́rí tó bá ṣe ìpàdé pẹ̀lú àwọn ọlọ́dẹ kò sí láyé tí àwọn pípọ̀ ìbá máa strike níbì kan informant ló kọ́kọ́ máa wá. bẹ́ẹ̀ni. ṣé wá ní informant yẹn gbọ́dọ̀ jẹ́ ọmọ ìlú yẹn. torí pé àjòjì ò lè mọ ibi tẹ́ ẹ sìnkú bàbá afọ́jú sí. kì í ṣe pé aráàlú ọmọ ìlú náà ní ṣe àgbòde gbà. ẹgbọ́n tí Yorùbá wọn lé ní òsì dẹ́kun fún títà wọ́n kàn wọ ọmọ kan tí ń fẹsẹ̀ gbálẹ̀ kiri ládùúgbò wá ṣe báyìí. wọ́n sì ti fún ní ìpanumọ́. wọ́n ti tẹ̀ fún sákàjẹ́ ká máa mọ ibo la lè gbà jáde ibo la lè gbà wọlé báwo la sì lè ṣe àti fún gbogbo kìnìyẹn. àwọn ará gbé fóònù sí ti báyìí bẹ́ẹ̀ ni pé ó ń bá girlfriend ẹ̀ sọ̀rọ̀ wọ́n sọ àwọn yẹn ni wípé wọ́n ti set ẹ lè wọlé báyìí àwọn yẹn á wọlé wọ́n á kọjá láì ní sí kankan tí kò ní sí wàhálà. ṣùgbọ́n tí àwọn ọba bá lè ṣèpàdé àtàwọn baálẹ̀ tó bá ṣèpàdé ní tòótọ́ tí kì í ṣèpàdé aláriwo. àbí wọ́n kàn ṣèpàdé pé a tó fẹ́ máa kówó jẹ. ìpàdé kì í ṣèpàdé aláriwo àwọn ọba tí ó ṣe ṣèpàdé kì í ṣe gbogbo ọba. àwọn paramount rulers. àwọn ló máa ṣèpàdé. bí àwọn Àwùjalẹ̀ àwọn Bẹ̀ǹgà Aláké gbogbo wọn yẹn àwọn ni wọ́n ṣèpàdé tí wọ́n bá ti wá ṣèpàdé wọ́n wà pàṣẹ káàkiri ní gbogbo ìṣèjọba wọn kò sí ìlú kan tó ní ọba tí ò ní ẹni tó fi sípò yẹn. náà tó bá ti wá rí bẹ́ẹ̀ wọ́n wà pàṣẹ káàkiri pé tẹ́ ẹ bá ti rí kófìrí kan báyìí. ẹ jẹ́ ká gbọ́. ìyẹn wà. tẹ́ ẹ bá ti wá mú àwọn pípù yẹn ẹ má hàn ju àwọn fún àwọn agbófinró mọ́. ẹ gbọ́ mi. ibo lẹ́wọ̀n àtúmọ̀ lọ o. tẹ́ ẹ bá hàn ju àwọn fáwọn agbófinró ṣé bí agbófinró lẹ́ni tó fi síbẹ̀. gẹ́gẹ́ bí ìjọba náà ni ó ní wà lè mú òfin lọ́wọ́ ara wa. ọ̀dà náà òfin wo wá lẹ fẹ́ fi mú ẹni tẹ́ ẹ gbé wípé ó jiyàn gbé tọ́jú tí wọ́n fi wá aràn lẹ́wọ̀n gbére ó yẹ sófin yẹn. òfin wo lẹ fẹ́ fi mú tí wọ́n fi ní kó lọ pààyàn gbà tí wọn ò rí bí ṣe ń pààyàn tí wọ́n bá rí bí ṣe ń pààyàn ẹ wù mí òfin tó wà lẹ́yìn bí èèyàn bá wọ inú igbó tó bá pààyàn tó bá jáde tí ò sí ẹ̀jẹ̀ lára ẹ̀ tí ò mú àdá dání kódà gan kó mú àdá dání
kẹ́jẹ̀ wà lẹ́nu àdá yẹn wọ́n tún máa sọ fún yín lọ́ọ̀yà ó dìde fún yín wípé ṣé ẹ ka mọ́ ibi tó ti pa ẹni yẹn. ṣé ẹ mọ̀ bóyá ejò ló pa ni àbí ẹranko kan ló pa. òfin ilẹ̀ wa sọ wípé ẹ rí i wípé òun ló ń yìnbọn fún yàn wọn ò tí ì gbà bẹ́ẹ̀ bá délé ẹjọ́ lẹ́ẹ̀tọ́ mọ̀ wípé ìbọn tó yìn yẹn ò tí ì sọ wípé ìbọn yẹn ló pa á. wọ́n ṣẹ̀ṣẹ̀ lọ ṣe postmortem ẹ̀ àwọn àwò pé kí gangan ló pa á. tọ́wọ́ bá sì tún bẹ́ẹ̀